Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò mí láti máa gbọ́ mi kétékété. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá. Èyí tí àti èmi àti ẹ̀yin tá ń làkàkà tá ń làágùn pé k'Olódùmarè kó gbà fún wa. Tèmi sì ní ìgbàgbọ́ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ̀ ìyá rẹ̀ láíláí. Ọlọ́run Olódùmarè á gba orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá á gbà fún wa. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó wà pẹ̀lú wa. Mo kí Ọlọ́run ọba tó dá mi, ọba tó dá wa, tó dóníkálùkù tó mọ̀dé pàtàkì tá a fi wá sílé ayé. Má padà lẹ́yìn wa Ọlọ́run, túbọ̀ máa tì wá lẹ́yìn ní kó má tì wá lójú. Afọlá ara rẹ̀ àfibìọ́. Mo wá kẹ́yìn àwọn ẹ̀yin al-ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh àfọ́ akọ́mọlẹ́sìn, àfọ́ akọ́mọlẹ́sìn, àfọ́ oníwàásí àti gbogbo mùsùlùmí àgbáláyé. Mo kí yín pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestian, methodist, gbogbo wa pátápátá pé aláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín o àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ní ṣe ewé já, ẹ̀ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ pọnmọ tọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tá ń jà fúnran Yorùbá tòótọ́. Ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làbàgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o, kí bàṣẹ o, kojú mi ṣe o. Mo wá kí kábíyèsí ọ̀nìrìṣà, àrólé oòdùà, jìgbìnìbí àti àkún, aláṣọ àlà funfun gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn the first. Wọ́n fẹ̀yìn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ilẹ̀ Kàrọ̀ Òjìrè pé kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́ṣin ọba kó jẹ kó pẹ́, kírù kẹ̀rẹ̀ ọba kó pọ̀ jaburata. Nítorí tí ẹ bá ní kírù kẹ̀rẹ̀ kó jẹjẹjẹjẹ kó dókínní, a jẹ́ wípé kábíyèsí olóṣì ọba ní rí báwọn. Ọba tó jẹ pé ọwọ́ òrùkẹ̀rẹ̀ ẹyọkan ní ń lò, ọba sì ti lò náà. Ẹ mọ̀ pé òrùkẹ̀rẹ̀ a máa jẹ, àmọ́ kọ́ wá dókínní gbèyè sólòsì ẹ wá mọ ẹyọkan. Àmọ́ kírù kẹ̀rẹ̀ ó pọ̀ jaburata. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, látòrí alága gbogbo gómìnà ilẹ̀ Yorùbá Babájídé Sanwó-Olú tẹ́ dórí gómìnà tèmi nípínlẹ̀ Ọ̀yọ́, igbákejì gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé, dórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, lérí gọ́vnà Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Ondo, gọ́vnà Nurudeen Adeleke Ademola Jackson. Mo kí lórí gọ́vnà Abíọ́dún Oyèbámijí ti ìpínlẹ̀ Èkìtì. Mo kí yín lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á máa kọ́ yín mọ̀ ọ́n ṣe. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi. Mo wá tara ṣàṣà, mo kí bàbá mi alànà fún gbogbo ìran Yorùbá, Professor Banji Akintoye, ọ̀jọ̀gbọ́n Banji Akintoye, ọ̀mọ̀wé àgbà ọ̀jọ̀gbọ́n ni. Tá bá pèèyàn ní professor, kéèyàn tó dé professor kì í ṣe ìrìn àjò ọjọ́ kan, kì í sì ṣe tóṣù kan, kọjá kì í ṣe tọdún kan. At that is age,
I give it to him. Professor Banji Akintoye. Mo wá tara ṣàṣà mo kí èjìká tí ọ̀já sọ bọ́, èjìká tó jẹ́ kẹ́wò dúró lọ́rùn ẹni, májàsọ́lá àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Bàbá lágbára lọ́wọ́ lọ ibi tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó dé á débẹ̀ láìpẹ́ yìí, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi pé ẹrù tí abiyamọ kì í tú wò, ẹ pé mo sá máa ń ṣàdúrà yìí, ẹrù tí abiyamọ kì í tú wò wọn ní gbé ka yín mọ́lé lágbára lọ́wọ́ Ọlọ́run. Lílọ bíbọ̀ yín Ọlọ́run Olódùmarè á máa pànà mọ́ fún yín, ẹ ní rìn jọ́ tẹ́bi ń pànà, ọ̀nà ò ní digbó, igbó ò ní dọ̀nà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ wò ó, ẹ ní mo mọ̀ ń lọ lálẹ́ yìí, àmọ́ kí n tó lọ bẹ̀ ẹ jẹ́ nǹkan rọra mórin yìí kí n fi ṣe ráńpẹ́. Dúpẹ́ Onítìrí mà ní lẹ́yìn oṣù kẹta tí Dúpẹ́ Onítìrí kéde wípé àwọn yẹn bá o kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà tán lórílẹ̀-èdè tàwọn ń jẹ́ Democratic Republic of Yorùbá. Ẹni Ọlọ́run òdò ń nóté ńlá ṣúgà, òkùrọ̀ atúrọ̀ tàbí èlùbọ́. Dúpẹ́ Onítìrí mà tó bọ́ ta lẹ́yìn oṣù kẹta, kí ni Dúpẹ́ wí? Akótọ́bánu dèdèrìn aṣẹ́wó, kí ni Dúpẹ́ wí? Ẹ gbọ́, àmọ́ kó tó di pé ẹ gbọ́, ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú o, ọmọ Yorùbá ọ̀rọ̀ ń gbénú mi àmọ́ kì í ṣòní, fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan àmọ́ kì í ṣòní. Pásá òfúra pásájá, àjà òfúra àjájìn, bó nílé ìran Yorùbá ọ̀bá fura, olè ọmọ kó alẹ́rù lọ, ẹ jẹ́ á fura káfẹ̀tẹ́lẹ̀ káyé palàpálàpá. Ọ̀dàlẹ̀ ń bẹ́nu ìran Yorùbá kì í ṣe tuntun, bí ó ti máa rí nù, ó ti wà láti àṣẹ̀ṣẹ̀kọ́ṣe, bẹ́ẹ̀ ni yóò sì máa rí títí àìnípẹ̀kun ni ó ti ń wà. Kì í ṣe inú ìran Yorùbá nìkan ló wà, gbogbo ìran ló lọ́dàlẹ̀, inú mọ̀lẹ́bí gan-an agbọ́tẹnu eku rò fẹ́ yẹ, agbọ́tẹnu ẹyẹ rò fẹ́ kú, ọ̀pọ̀ ó wọ́pọ̀ ń bẹ̀. Torí náà nǹkan ẹ wò ó, ẹ jẹ́ ń gbà báyìí ná. Ọmọ Yorùbá yàrá lọ yàrá lé, ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá lé. Bọ́nílé máa ti máa parí fún àlejò òwe tó tó lọ ní yàrá lé. Yàrá lé o, ilé làwà o, ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá ìwálé. Àjàkà ilé lálejò ẹ̀dáfẹ́ dáadáa ìwálé o. Ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá ìwálé. Yorùbá ní ìdújọ́ wálé lọ́dún rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dáfẹ́ yàrá ìwálé. Àgbàdo tí ò wálé lọ́dún rẹ̀ lẹ́fọ̀ọ́ dábọ̀ yàrá ìwálé. Ọlọ́mọdé tí ò wálé lọ́dún rẹ̀ lọ́dún dábọ̀ yàrá ìwálé. Ọmọ tuntun tí ò wálé lọ́dún rẹ̀ ló bá àtọ̀jẹ̀ dábọ̀ yàrá ìwálé. Wọ́n lọ sí ayé kan ní kó alọ́mọ lọ. Àmàlà Fúlàní ó ti lé wa lórí ibi ọmọ pa. Láyọ̀ ọjọ́ sí ṣebí gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wá ní pé bàbá kó ní ìyá ọba. Ó sì di gbéyàwó fi ọkọ̀ gbọ̀ngàn níbo làwọn wáyé lọ́gán. Ẹni àlóbẹ́ni lójú àgbà ni wọ́n fi sẹ́nu. Èrè ni ẹni ó kí ni lẹ́yìn ẹ̀kún lọ́mí sọ. Ẹni àwọn agbọ́jọ́ òkúrẹ́ ọ̀jẹ̀ ni àgbà. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ lẹ́yìn ó ẹ̀jáda ìwálé. Gbogbo ọba aládé o, ẹ dákọ̀ ìyá mi létí o, ọmọ ẹgbẹ́ pé yìí ṣàkíyèsí ọ̀rọ̀ kan ni.
bàbá mi ẹ̀dá padà níwálé ọmọ ilé pé lágbèjọ ọ̀rọ̀ nǹkan ni. Gbogbo ẹ̀yẹ ẹgbẹ́ mi ẹ̀dá padà níwálé o, àbúrò yín fẹ́ pé lágbèjọ ọ̀rọ̀ nǹkan ni. Gbogbo ẹ̀yẹ ọ̀rẹ́ mi ẹ̀dá padà jájọ sàṣọyẹ jájọ wíjọ. Gbogbo ẹ̀yẹ àbúrò lẹ́yìn mi ẹ̀dá kò wá jájọ níwálé o, ẹ̀wá gbọ́ wéréwéré lábàjẹ́ orin àgbà bímọ ọ̀fẹ́ wí. Ikú tó pọ̀jù báyìí òwe ńlá nípa fún ni. Tolú lọ gbé arántí lọ. Tẹ́ ẹ bá gbàgbé Tolú lọ pé arántí. She died on the 15th of July. Either 15th or 14th of July 2021. Abi, sorry, 2020. 14th of July 2020. Oh my show. Now 4 good years. The first female combatant pilot. The first female combatant pilot tó jẹ́ ọmọ Yorùbá. Wọ́n dẹ̀ gbẹ̀mí ẹ̀ láì sì rí nǹkan kan ṣe sí. Tẹ́ ẹ bá gbàgbé, that was what triggered the October 1st rally where we were demanding for justice. Yes, for Tolulope Arotile. That we want to know exactly what killed Tolulope Arotile. Even before the rally, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló ti ń wáyé, àmọ́ nígbà tá a wá rí wípé dàda orílẹ̀-èdè Nàìjíríà ò dá nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn, ń làwọn ọmọ Yorùbá tó pinnu láti bọ́ ta gbangba October 1st rally léyìí tí ìjọba kọ́kọ́ fẹ́ tán dènà ẹ̀, tán attempt láti mú Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. If you are not there then you don't have anything to say about the Yoruba struggle. Tó o bá sí ńbẹ̀ ńgbà yẹn, ọ̀rọ̀ ò gba ẹnu ẹ láti sọ̀rọ̀ tó o bá mọ̀ ń pa ẹ̀. I think that was the genesis. That is what prompted Oloye Sunday Igboho láti fara wọn jìn fún ìran Yorùbá kó tó wá di pé tí Kìṣí wáyé. Kìṣí pẹ̀lú Ìgàngán. So mo ní mi ò fẹ́ sọ̀rọ̀ nípa Dupe Onidiri tẹ́lẹ̀, mo ní mi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́, àmọ́ tó ní àwọn àgbábọ̀ wọn ní ẹjẹ́ àfiwèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ bọ́ bá ṣe wù ú, ó lè sún jẹ́ mọ̀nàkàì nínú community, ọ̀wọ́ rẹ̀ ò dẹ̀ ní jẹ́ àárò oorun sùn tó rò oorun yẹn kò ní jẹ́ gbogbo àdúgbò ọgbádùn. Tàbá sì tó ní ká fi wèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ nídàkejì, ó lè má súnjẹ kọkànjú sẹ́gbẹ̀ẹ́ gọ́tà, òórùn náà tó ní bákan náà. Ìdí nìyẹn táwa ò fi ní gọ lẹ́yìn ìbàjẹ́, táwa ò fi sọ tẹnu wa no matter what you say. Ó ti lé lóṣù mẹ́ta bá ẹ ṣàjà ló póṣù mẹ́ta. Àkọ́kọ́ àwọn ọmọ tí Dupe Onidiri lò wọ́n ń bẹnu ẹ̀wọ̀n, wọ́n wà ní Agodi Correctional Center. Wọ́n ti gbàgbé wọn síbẹ̀. Ẹ má gbàgbé October I think ilé tó máa appear ní Magistrate Court nìbàdàn. Dupe ẹlẹ́nu wọ̀ọ̀tọ̀ ó tó wá bọ́ta láti sọ̀rọ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́. I'm not promoting her and I can never promote her. But tá a bá fetí palàbá ẹ̀
tá a jẹ́ kọ́pọ̀ ọmọ Yorùbá ó máa mọ bí ṣe ń lọ láti analyze ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ obìnrin atúrọ́ tàbí èlùbọ́ ẹnu ẹ̀ dùn gan o. ká ní ògbégbèsè tó gbé yìí ni Dúpẹ́ Onídìrí ọ̀bá jingiri nínú 419. ìdí nìyẹn tí mo fi gbogbo ohun ẹ̀ tó wà ní kíká sílẹ̀ ọ̀rọ̀ tó sọ ìmùsẹ̀ fẹ́ kẹ̀yìn ọmọ Yorùbá náà ò fetí gbọ́ kọ́mẹ́jẹ́mi nìkan ní gbọ́ náà ẹ fetí gbọ́ mọ̀nàkà ẹ̀ ó tó ní tó fi sọ̀rọ̀ ó tó 3 hours but I'm not going to play all tonight. màá ṣe lẹ́ẹ̀mejì. I will play half now and later the remaining one soon. ẹja bẹ̀rẹ̀ báyìí. ẹ bá ń ṣí àìtó yìí. ìdí tó jáde níbẹ̀kẹ́ gbọ́ ni wípé epo ó wà nínú àlòkámà àwa tá a jọ ń ṣe struggle ìran Yorùbá yìí. Because how can you be so daft to still be believing wípé Dúpẹ́ Onídìrí ṣì ní nǹkan tó fẹ́ offer ìran Yorùbá because we still have some gullible people still following her. How on earth? And it will interest you to know pé Dúpẹ́ Onídìrí ń ṣiṣẹ́ yìí fún restructuring ni iṣẹ́ tán rán Dúpẹ́ Onídìrí nìyẹn. ẹ máa gbọ́ báyìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, according to the time. Ibi tẹ́ wà káàkiri àgbáyé. ẹ máa gbópò nù. Mo kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó. ṣé kò gbọ́ Yorùbá ni? Ọmọ Yorùbá tó jẹ́ indigenous Yorùbá people IYP ti DIY ni mò ń kí o. Àmọ́ Yorùbá tó dólóró títọ́ àti òdodo. Ọmọ Yorùbá tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè tí ń jẹ́ èmi. ẹ má bá ń ṣe àẹjọ́. Ọba tí ò ní ìbẹ̀rẹ̀, ọba tí ò ní òpin. Àwa má rí di ẹlẹ́rù ní ìyọba ayérayé. Àmọ́ Yorùbá tó ní ìgbàgbọ́ IYP ta ní ìgbàgbọ́ wípé Ọlọ́run alààyè ó ti yọ wá kúrò ní òkùnkùn ó ti fi wá sínú mọ́lẹ̀. Ọlọ́run alààyè ti yọ wá kúrò ní oko ẹrú kúrò ní òṣìṣẹ́ ó ti fi wá sínú àánú ó ti fi wá sínú ògo rẹ̀ ká lè máa rí ògo wa lò fógo wọn Ọlọ́run alààyè. Àwa ni mo kí káàkiri àgbáyé ní gbogbo ibi tá a wà. Mo kí wa adẹ̀kú ìsinmi ọjọ́ òní ẹ̀mí wa máa ṣe púpọ̀ ẹ̀. Adẹ̀kú oríire pé a ti lo oṣù mẹ́ta gẹ́rẹ́gẹ́ ní orí ilẹ̀ wa on our indigenous sovereign land as orílẹ̀-èdè as ìjọba. Mo kí wa kú oríire. Mo kí gbogbo àwọn adelé wa pátápátá àwọn tíìmù adelé wa mo kí gbogbo wọn. Mo kí wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe pàápàá jùlọ olórí oko olórí adelé wa bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá ọmọkọrẹ. Mo kí wọn gidigidi pé wọ́n ṣe wọ́n kú iṣẹ́ takuntakun. Mo kí gbogbo tíìmù wọn náà pátá bí wọ́n ṣe wọ́n kú iṣẹ́ takuntakun. Wọn ò dúró wọn ò wọ ẹ̀yìn wọn ò wẹ̀gbẹ́ wọ́n dúró ṣinṣin lórí àpáta ayérayé. Wọ́n ní ìgbàgbọ́ ní Ọlọ́run alààyè pé Ọlọ́run ló ṣe eléyìí kò dẹ̀ lè dín ìbàjẹ́ láéláé. Mo kí wọn o wọ́n ṣe o wọ́n ṣe tí wọ́n dúró lórí òtítọ́ tí wọ́n yẹsẹ̀ tí wọ́n ṣe kápẹ́rọ àwọn sẹ́ẹ̀tì wa mi ò níyè sọ o kápẹ́ àwọn ni àwọn ti dẹsẹ̀ rúdọwọ́ rúdu rí ayé wọn ti bàjẹ́. Àwọn ìwòdè làbọ̀rọ̀ wá wọn kán tó rí wọn kán fẹ́ rà wọn àwọn tán náà fẹ́ rà wọn fúnra wọn náà máa gbéra wọn lọ bá wọn àwọn olórí burúkú dédé. Ọlọ́run tó ṣàánú mi tó ní àwọn ọ̀dọ́ tí mò ń pariwo ìṣe àlásìkò wọn ṣe wọn Ọlọ́run sọ bẹ́ẹ̀ àwọn ti dúró tán kí n má wọrí ṣùgbọ́n Ọlọ́run ló ṣàwọn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣe dáadáa fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ẹ ṣé tẹ dúró gidi ẹ ṣé eré lẹ Yorùbá ó máa jẹ́ tiyín àti ìdílé yín títí láíláíláí ni ó ṣe máa rí nìyẹn kò yí padà. Wọ́n á fi yẹn kí gbogbo àwọn ọ̀dọ́ wa pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó kó ẹ̀wọ̀n tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Wọ́n ṣe iṣẹ́ wọ́n wà highly dedicated wọ́n wà focused wọ́n wà faithful wọ́n wà determined. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọ́n dúró wọ́n ti jẹ́ kí nǹkan kan mì àwọn wọ́n ti ríro rárá
tó rán mọ̀ pé nǹkan tó Ọlọ́run ṣe ni àṣepédè lọ́lọ́run máa ń ṣiṣẹ́ iṣẹ́ Ọlọ́run kẹrí ó dájú gidi confirm ni pé so kò tiẹ̀ mì wọ́n wọn ò dẹ̀ dákẹ́ àdúrà àwọn náà dẹ̀ dákẹ́ àdúrà wọ́n ń gba àdúrà gidi Ọlọ́run dẹ̀ ń gbọ́ ẹ ṣé o mo dúpẹ́ mo á fi yẹn kí gbogbo àwọn ọ̀dọ́ IYP káàkiri àgbáyé mo kí gbogbo yín ẹ ṣé tẹ dúró tẹ remain faithful and focused and firm and determined ẹ ṣé mo dúpẹ́ mo wá kí gbogbo. ṣé èèyàn lọ́ọ́ fàáyé rẹ̀ kàbélẹ́rì ikú alóbìnrin yìí ni. Ọlọ́run ọba àánú àfọlọ́run o téèyàn ò bá ní Ọlọ́run yẹn ò lè ṣe o oṣù mẹ́ta 24/7 non-stop mi mọ bẹ́ẹ̀ mi ṣe lè kí yín ṣùgbọ́n mo mọ̀ pọ́lọ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pọ́lọ́ máa múnú yín dùn máa yọ̀ yín kún mo mọ̀ pọ́lọ́ máa ṣàánú fún yín mo mọ̀ pọ́lọ́ máa ṣe oore tó pọ̀ fún yín mo mọ̀ pọ́lọ́ máa ṣe ìyanu tó pọ̀ nínú ayé yín mo mọ̀ pé gbogbo tẹ́ni tó dáa kò ní wọ ìbàjẹ́ kò ní rí ìbàjẹ́ kò ní di ìbàjẹ́ láíláí mo mọ̀ pé gbogbo oore ilẹ̀ Yorùbá pátápátá ó máa tẹ̀ wá lọ́wọ́ ó máa tẹ̀ yín lọ́wọ́ ó máa tẹ̀ yín lọ́wọ́ ẹ máa rí gbà ẹ máa rí lò ó máa wà pẹ̀lú yín títí ayérayé láti ìdílé sí ìdílé ìran síran bẹ́ẹ̀ ló ṣe máa rí kò yí padà o ẹ ṣé o iṣẹ́ lẹ ṣe iṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ àìsùn iṣẹ́ ọpọlọ gbọ́dọ̀ tó ń ṣọ̀rọ̀ rádaràdà ọ̀rọ̀ játíjátí bí àwọn tó máa ń gbéra wọn síta bí ẹ torí ẹ ti dàrú torí ẹ ti yí ká máa sọ̀sọ́kúsọ nǹkan mọ̀ tó ń sọ ní ọ̀rọ̀ gidi ní ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n iṣẹ́ lẹ ṣe o iṣẹ́ gidi lẹ ṣe ẹ̀ẹ́dẹ̀rọ fílẹ̀ tẹ̀ wo bẹ́ẹ̀ ni pé ọ̀pá àwọn ẹlòmíín wọ́n á ti máa gbága igá wọn ṣe máa ń sọ wọ́n á ti wà arrogant wọ́n á ti máa gbọ́wọ́ sókè wọ́n á ti máa ṣe bí ẹni pé kò sí báwọn ò ṣe jẹ́ wọ́n á máa halẹ̀ bó ti rọ́ remain humble ń ṣiṣẹ́ tọkàntọkàn Ọlọ́run máa bá mi dùn yín nínú ó máa ṣàánú fún yín ẹ ṣé mo dúpẹ́ o ó gbẹ́ inú ọmọ Yorùbá ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín o ayé àdá ọmọ Yorùbá wò lọ́rọ̀ ṣẹ́ tírélà ni ọ̀pá ọmọ Yorùbá IYP ni mò ń gba ẹnu wọn dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gidigidi mo tún wá fẹ́ fi àsìkò yìí kí ẹ̀yin highly intelligent highly dedicated faithful focused audience àti participants wa gbogbo ẹ̀yin tẹ́ máa wà lórí ètò mi ò sọ àwọn wèrè online lẹ́tí ṣe orílẹ̀-èdè tí jáde mi ò sọ àwọn yìí yẹn bàjẹ́ àwọn tó àtẹ̀yìn dúró àtàndẹ́jọ́ ń ṣe. tó jẹ́ pé nínú ó pọ̀ mi ò fẹ́ sòdì kejì ni o wọ́n sì máa wá owó yẹn wọ́n máa ra data ẹlòmíì ó máa lọ wá bí tóun ti máa rí gen tó máa fi gbọ́ ẹlòmíì wọ́n ròyìn oríṣiríṣi hardship tí wọ́n ń go through ní Yorùbá land yẹn torí àwọn wèrè tán pé àwọn Nàìjíríà sì tán sì ń ṣe orí burúkú níbẹ̀ gbogbo ìpè tán ṣẹ́ ti mọ yín o gbogbo ẹni tẹ́ ń kóra yín jọ pátápátá tẹ́ ń pera yín jọ tẹ́ ń kóra yín jọ tẹ́ ẹ̀ sì ń pe ìpínlẹ̀ méjèèjì Yorùbá tẹ́ ń pè pọ̀ mọ́ Nàìjíríà kò sí ẹyọ kan nínú èpè tán ṣẹ́ fún yín tó máa yẹ̀ dànù mi ò rí nǹkan tẹ́lẹ̀ gbé sára mi ò rí ẹni tó tàn yín pákí wípé ẹ̀ ń wẹ èpè dànù irú èpè wo lẹ̀ ń wẹ̀ dànù ẹ lọ wádìí dáadáa irú èpè wo lẹ̀ ń wẹ̀ dànù eléyìí yọ àtọ ìran là ń sọ̀rọ̀ ẹ̀ yìí àkápẹ́ ń bára yín ṣe ẹ̀yin olóṣèlú sóṣèlú àbí wọ̀rẹ́bà tẹ́ bá ń bára yín ṣe. ẹ̀fọ́lẹ́ burúkú ní ṣe bí ẹ̀ kí òṣèlú olóṣèlú àbáyé dúpẹ́ fẹ́ bàjẹ́ tí èso olóṣèlú. àwọn ọ̀run gan ṣépè fún yín àwọn fọ́fadà sí ń ṣépè fún yín gbogbo tọ́lọ̀ ń fàṣẹ dá ń ṣépè fún yín ìgbà tán ti rí pé lórí ìran lẹ́ ń ṣe àbòsílẹ̀ lórí ìran ni tọ́lọ̀ ti sọ pé òun ti ṣe lẹ́kúra ń jọlé lórí Ọlọ́run lòun ti yá òun ti mú kúrò ó ní ẹ kúrò ń bẹ̀ òun lòun sọ́pọ̀ ni. ẹ̀yin kan wá ń ṣe kílẹ̀ mọ́ pa ẹ̀gàn kílẹ̀ mọ́ pa sísopọ̀ Nàìjíríà kílẹ̀ mọ́ pa Nàìjíríà yìí wèrè játíjátí. wọ́n ti gbàgbé ní pé wo àti wọn lẹ́jọ́ sún Nàìjíríà pọ̀. owó ti yà yín wèrè kí ló ṣẹlẹ̀. tó bá sọ tó ṣẹlẹ̀ fún wa. gbogbo èpè tó ń ṣẹ́ fún yín ti mú yín o ẹ gbà bẹ́ẹ̀ torí gbogbo ìnira ìyà òṣì gbogbo dààmú tẹ̀ ń ṣe lórí àwọn ọmọ Yorùbá lẹ́yìn tọ́lọ́run ti sọ pé òun ti fi gbogbo nǹkan lélẹ̀ dáadáa fún wa. ẹ dá ọ̀ràn gidi ẹ dá ọ̀ràn láyé ẹ dá ọ̀ràn sáré ẹ dá ọ̀ràn fún gbogbo ìdílé yín till end of time ṣe lórí yín burú ni. tí ò lè bá ṣe pé mo pé ẹ̀yin audience wà yín participant. ayé ẹlúgbà ní bàjẹ́. wọ́n máa ní ẹ̀tẹ̀ mi mo bá ṣe máa ń sọ gbogbo kìíní yẹn ẹ ṣáà máa ṣe ni ẹ ṣe jàre àdúpẹ́ ẹ ṣe ọwọ́ àwọn àpẹ̀wò yín ẹ ṣe àdúpẹ́ ẹ̀wọ́ tẹ wá fi ń tẹ̀ ẹ̀wọ́ yẹn láíláíláí ẹ̀ ní fi gbàrò ìburúkú ẹ̀ ní fi gbọ́ ọmọ sí
ẹ ní fi mú ṣe ẹ ní fi ṣe nǹkan ìbànújẹ́ láyé etí yóò ní di ojú yóò ní fọ́ wàhálà ò ní wọnú ayé yín òṣìṣẹ́ ò máa ní wọnú ayé yín kò máa sí bó ṣe lè wù kó rí ẹ máa yọ ni ẹ máa dán ni ẹ máa dára sí ni ẹ máa lógo sí ni pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi ni ẹ ṣé o àdúpẹ́ mo wá kí àwọn prayer warriors wa. ọtún lábàdúrà jáde. ẹ ń gba àdúrà Ọlọ́run gbóhùn wa o ṣẹlẹ àwọn ọmọ IYP tá à ń gba àdúrà Ọlọ́run gbóhùn wa àtẹni tó mọ̀ gbà lọ àtẹni tó gbà ṣókí àtẹni kan tó ṣe pàtàkì ní pé a fi ìgbàgbọ́ gbà a dẹ̀ fi inú kan kọ̀ọ̀kan gbà àṣẹ ti gùn bí ò rí ẹni náà ẹ jẹ́ kó máa tọ́ra wọn àwọn dèpè nù àwọn kò lè bá wọn mo sọ bẹ́ẹ̀ sínú ayé gbogbo yín pátá nẹ̀ pé gbogbo tó wà nù body soul spirit yín tó lè má jẹ́ kí èpè kó jànú ayé yín mo ní mo remove ẹ̀ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù mo dá padà sínú kò lè gbọ́ kọ́ lóru tiẹ̀ gbogbo èpè tán ṣẹ́ ti lù ẹ rí bí yẹn sí o ẹ ti dáràn ẹ̀yin àti tani ẹ ti wọ̀ ẹ̀yin prayer warriors ẹ kú iṣẹ́ ẹ ṣe àdúrà 21 days tẹ́tí ẹ ṣe kọjá yìí which is èpè fún àwọn ọ̀tá àdúrà ní fáwa òrà wa ń gbàdúrà ni pé kọ́ ló ń ṣe dáadáa fún àkópa àwọn ọ̀tá wa hàn èpè ní fún àwọn ọ̀tá ẹ ṣe àmì oríṣiríṣi àmì gbàdúrà ìmúṣẹ àdúrà ó mà jáde nínú Nàìjíríà wọn bẹ̀ yẹn àti ní àgbáyé ó jáde Ọlọ́run fi gbogbo àmì hàn pé yes àdúrà gbà ẹ ṣe gan ni o ara àdúrà tọ́gbà ni pé Tinubu kan ní Dupe Onidiri o orílẹ̀-èdè tó dálẹ̀ àti fọwọ́sí ó ní ká fi yìn wọn lọ́run ni ẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá ti yìn wọn ogun tó máa ń ṣẹ́ ni o oore rẹpẹtẹ ìyanu rẹpẹtẹ tún máa ṣẹlẹ̀ ni ẹ ṣe ẹjọ ẹ má jò sínú ẹ má jò rẹ̀yìn ṣe mọ̀ pé Bíbélì ní ó ní ká má yẹn tí sinmi or how do you say ká má yẹn tí wá sinmi láàrin ọ̀tá la wà ẹ jẹ́ a sì máa gba àdúrà àwọn ọ̀tá enemies within gan wà tẹ́pẹ́ wọ́n parọ́ káwọn jọ àwọn rìnrìn àjò pẹ̀lú àwọn IYP irọ́ ni o òṣìṣẹ́ àwọn wèrè ni wọ́n o òṣìṣẹ́ àwọn ọ̀dàlẹ̀ ọ̀dájú ìkà òṣìṣẹ́ wọn ni wọ́n o gbogbo ọ̀dẹ̀ náà máa jèrè gbogbo orí burúkú tó ń ṣe torí gbogbo ẹ̀ lọ́lọ́run rí àmọ́ tẹ rò pé ara la fi rìnrìn yìí ni wọ́n rò pé àwa là ń rìn ni adẹ̀ ń sọ gbogbo gbà mi ìyé sọ o mo máa sọ Ọlọ́run ló rìn Ọlọ́run ló ń ṣe bí mo bá ṣe fẹ́ ṣàlàyé ìṣẹ́ tó bá ti sọ rẹ̀ ìṣẹ́ òkùnkùn gidi kò lè rí ìmọ́lẹ̀ o kò tiẹ̀ lè rí trace ìmọ́lẹ̀ láíláíláí ẹni tó ti sọ rẹ̀ sínú kòtò bá lóye fẹ́ jáde ayé wọn ti bàjẹ́ kò lè yé wọn à ń sọ́sọ́sọ́ ni kò yé wọn ẹ jẹ́ a máa fọpẹ́ fọlọ́run ká máa fìyìn fọlọ́run ti ṣàánú fún wa torí tí àánú ẹ̀ dúró títí láíláí inú ayé wa ẹ ṣé mo dúpẹ́ mo wá kí gbogbo àwọn tó ń fún wa lówó àwọn tó ti dá àwọn tó tún sì ń fún wa lówó náà tó ń fowó sí ìran wa náà fún o ìran wa ni tíyé ta ló lè yé gbogbo wa dáadáa ìran wa ni mo ṣe pé bóyá ẹnikẹ́ni nínú gbogbo àwa tọ́lọ̀ ń pè ó ń gba owó oṣù àbò ń gba owó kinní kan irọ́ o Ọlọ́run rán wa ká máa jẹ nítorí ó ti mọ̀ pé òun ló máa san èrè ní lógológo fún wa so àìrán wa òun là ń lo owó tẹ̀ ń fún wa fún gbogbo ẹ̀dẹ̀ máa tó wá sí máa tó gbé síta a máa fi gbogbo ẹ̀ hàn yín gbogbo owó tẹ dá láti lò nǹkan tá a ṣe pẹ̀lú receipt pẹ̀lú oríṣiríṣi ó máa wà ń bẹ̀ tẹ́ ẹ máa rí gedegbe wọ́n ní wọ́n sọ́wọ́ Nàìjíríà ni lẹ́fi rà á lẹ́fi ṣe tẹ̀sí. ẹ máa rí ṣùgbọ́n challenge kan máa wà o a máa ti fi síbẹ̀ ṣe rí kí gbogbo everybody tó rí àfi kẹ́ lọ bá àwọn tó tẹ kọ́kọ́ ń dá owó fún ẹnì kan gbé tọwọ́ wọn síta àwa máa gbé ilé síta ó ti máa wà ń bẹ̀ a máa jẹ́ káwọn kan rí bí ẹ̀rí wípé wọ́n máa ti fi síta lóòótọ́ rìsíìtì gbogbo oríṣiríṣi àlàyé ló wà ń bẹ̀ o breakdown oríṣiríṣi ló wà ń bẹ̀ ṣùgbọ́n ká tó wá gbé fún everybody ṣẹ̀rẹ́ yín tẹ́ ti fún wọn lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbóyún tẹ̀ náwó fáwọn àwọn àgbà òfò àgbà òṣì àwọn rádaràda rédèrèdè àwọn ẹni òfò ẹni ìyà tí ẹ ti bàjẹ́ Dúpẹ́ ò ní kalẹ̀ ẹ máa lọ béèrè owó yín lọ wọn ẹni kan gbé àlàyé tí wọ́n jáde wọ́n ní láti gbé jáde fọmọ Yorùbá ó dìgbà náà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa lówó tẹ́ ń dáwó fún wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ti dáwó ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣe iṣẹ́ nínú táwọn yìí mo ṣáà máa ń wo print out all the time nípa wọ́n ti sọ ọ́ di millionaire the numbers ọmọ Yorùbá tó wà nílé ó máa ju àwa tá a wà ń ta lọ
nínú donation yìí ṣé náírà wa wọ́n fún ọ ní báwo ló ṣe rí bó ṣe àbówó jẹ́ àwa tá a wà ní ìta àmọ́ kọ́ ló ń gbé wa síbẹ̀ láti ṣe iṣẹ́ tó ń bá fẹ́ ràn wá ní kí ló dé mo máa ń wo ni mo máa ń wo analysis yẹn but gbogbo ẹ Ọlọ́run ni ẹ tọ́lọ́run bá pè tí ò dáhùn ṣèbórí ẹ burú ni kí ló ka anybody inú yẹn Ọlọ́run náà ló máa sàn Ọlọ́run ló rìnrìn àjò yìí gbogbo ẹ lórí ó rí kedere ni mo fẹ́ sọ fún yín ni mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ bó ṣe jẹ́ àwọn ìran tó dalẹ̀ àwọn ìran tó ṣe àbòsí níbi tá a wà yìí láti 1770 kìíní kan di ọ̀la màá ní òṣì mà ṣì wà nù ayé wọn. lóòótọ́ ìdààmú wà nù ìdílé wọn o. Abíọ́lá bá kọ́kọ́ rẹ̀ gẹ́ dalẹ̀ ran Yorùbá. báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an. àwọn òṣàjẹ kan ṣépè fún wọn gbà náà bóyá dẹ̀ ṣépè o a lè sọ o ó possible kan ṣépè o tó náà náà dá gbogbo oríṣiríṣi ẹ̀ mọ́ o nítorí tẹ bá rí àwọn ìran yẹn ẹ máa wò ó nípa kí ló ṣẹlẹ̀ tẹ bá dẹ̀ rí àwọn ìran ìtàn dúró tán ṣe dáadáa Ọlọ́run ó ga àwọn ìran bí ìran Dúpẹ́ di ọ̀la ó ga jù agbára Ọlọ́run pọ̀ ẹ jẹ́ a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ jẹ́ a fẹ̀yìntì Ọlọ́run ẹ jẹ́ a yan Ọlọ́run ẹ jẹ́ a sin Ọlọ́run ẹ jẹ́ a mọ Ọlọ́run sẹ́ńtì wọ́n tọ́lọ́run bá fún ní oore ọ̀fẹ́ tó dáwọ́ aráàánú gbà ní o aráàánú ẹjọ́ ṣé àwa tó jíṣẹ́ fọlọ́run ẹ máa wò náà ṣé kìí ṣe pé àánú la rí gbà tó rán wá ṣẹ́ pé ẹ̀rọ ṣẹlẹ̀ òun náà ló tún máa bá wa jẹ́ o tẹ̀wọ́ bí táwọn Ọlọ́run pọ̀ dé o Ọlọ́run náà ló tún máa bá wa jẹ́ o ṣé a tó bẹ̀ láti sọ pé a fẹ́ jíṣẹ́ fọlọ́run ṣe bá aráàánú gbà ní tọ́lọ́run ni ó yá lọ jíṣẹ́ fún mi tó dẹ̀ ń bá wa ṣe torí ẹni ẹni tọ́lọ́run bá ránṣẹ́ o ò lè àfọ́ọ̀dà ti gbéraga o ò lè àfọ́ọ̀dà ti gbéraga ta ni ẹ́ ṣé wọ́n ló ń ṣe ni ṣé bọ́ọ̀lù ló ń ṣe fún rẹ̀ ó pè wá ní ó fẹ́ ṣàánú fún wa ní ó fẹ́ ṣe oore kan tó pọ̀ rẹpẹtẹ nínú ayé wa ní olóṣè ló yá lọ ṣiṣẹ́ yìí mo dúpẹ́ o ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dáwó àwọn ọmọ Yorùbá lápapọ̀ ẹ̀yin dẹ̀ ti yá lówó àti yín ṣe mo ń gbẹnu gbogbo àwọn tó ti lọ sọ̀rọ̀ ní o àwọn àtàwọn àbíǹsì àtàwọn tó ń bọ̀ mo ń gbẹnu wọn sọ̀rọ̀ ẹ ṣé ẹ̀wọ̀n yóò ní káṣálẹ̀ àpò láíláí o gbogbo ìgbà tẹ́ bá fẹ́ ná owó ẹ máa ní exceeding abundance of money ní owó máa wà lọ́wọ́ yín rẹpẹtẹ ẹ ní dààmú ojú òní tì yín láàrin ẹgbẹ́ láàrin èrò ojú òní tì yín láíláí ẹ ní mọ̀ṣẹ́ ẹ ní mọ̀ṣẹ́ o àbùdín tó lókun Ọlọ́run máa ṣe ìyanu oríṣiríṣi ní rẹpẹtẹ tó máa wá fún yín láti north láti south láti east láti west ó máa wá fún yín ni ẹ máa rówó ní owó rẹ̀dẹ̀ lẹ́ máa rí owó àlàáfíà owó ìdùnnú owó ayọ̀ ní ẹ nípa owó ìbànújẹ́ ẹ nípa owó òṣìṣẹ́ Ọlọ́run máa wà pẹ̀lú yín o ẹ ṣé o adúpẹ́ o ẹ ṣé mo kí gbogbo wa pátápátá ṣe rí ẹ jẹ́ ká remain faithful o ẹ jẹ́ àgbà Ọlọ́run gbọ́ ó ní ẹni gbàgbọ́ o ẹ jẹ́ àgbà Ọlọ́run gbọ́ Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan tá à ń rí yìí o kí la rí ó le jù bẹ́ẹ̀ lọ mo máa ń sọ ó dìpù gan-an jù bẹ́ẹ̀ lọ ṣe rí èní yìí ẹ máa fún mi ní ààyè dáadáa ok a ti ń fún ọ Dúpẹ́ a ti fún ọ láàyè mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ àṣírí ńláńlá kan fún yín mo Dúpẹ́ fẹ́ sọ̀rọ̀ àṣírí ẹgbẹ́ tí ó àwọn kan tó jẹ́ olórí nínú ìlú Nàìjíríà yẹn mo fẹ́ mẹ́nu bà wọ́n wọ́n á fẹ́ kẹ́ farabalẹ̀ fún mi dáadáa ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ fún mi. Àkọ́kọ́ mo fẹ́ kí gbogbo wa ó ti kí wọn àbọ̀ lórí ibú ni ọ́ ni mo fẹ́ kí wa pé ṣe eré orílẹ̀-èdè wa tọ́lọ́run tún ṣe dá padà fún wa ẹ̀ ó dá padà ní sọ́gbà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ni tọ́lọ́run dá padà fún wa tá a ti wá regain nationhood wa tá a regain sovereignty wa yìí ó mà ti kóṣù mẹ́ta Ọlọ́run ọba àánú ó ní oṣù mẹ́ta ṣèyí ti kú ọ̀sẹ̀kítẹ́rì àti Ìbàdàn àwọn ò ní sọ fẹ́nikẹ́ni lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ló ní Sanwó-Olú ó ti kú ẹ tó bá lè wádìí kó lọ wádìí spiritually and physically kó tún wádìí legally nǹkan tó túmọ̀ sí oríire ni ó àti ṣe oríire ọ̀tá ń halẹ̀ girigiri àwọn ṣe kinní kan kí lẹ́ ṣe ẹ̀yin bá wo Ọlọ́run lòun ṣe nǹkan ẹ̀yin ní Fáráò ní ẹ máa parun ni Ọlọ́run lòun ṣe nǹkan ẹ̀yin wá ń búramúramù bí Gòláyàt ẹ máa parun ni Ọlọ́run ló ń jagun fún wa Ọlọ́run ló ṣẹ́gun fún wa Ọlọ́run ló dúró tì wá Ọlọ́run ní òdójú tì wá wọ́n Dúpẹ́ Onítìrí nìkan lọ́lọ́run wà Ọlọ́run lòun dé ẹ wá ní ẹjẹ́ bákan èèyàn lásán ta ni yín gan
ta ni òkè níwájú Zerubbabel. Ẹ jọra yín lójú gan o, ẹ jọra yín lójú gan, ẹ gbéraga burúkú gidi, ìyẹn ọ̀dájú játijàti. ṣé n tó fẹ́ sọnù ni dúkà bó fẹ́ ṣòfò dànù. ṣẹ́rí láàrin oṣù mẹ́ta yìí gbogbo àgbáyé ti mọ̀ pé Ọlọ́run ti dá orílẹ̀-èdè wa padà. adúpẹ́ o. àti kúrò àjáde ni o. ẹ bá pàtẹ́wọ́ o. gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a jẹ́ ara rìn jáde jẹ́jẹ́ kúrò ní Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ni Ọlọ́run ló gbé wa kú o. Ọlọ́run ni o, Ọlọ́run ló ṣàánú fún wa o. Ọlọ́run kú ṣe amalgamation wọn ó ti expire. kò sí mọ́ nothing tó dá dúró mọ́. wọ́n máa tó mọ̀ tó mọ̀ wípé n tó kù lẹ́yìn amalgamation is just an arrangement. wọ́n máa tó mọ̀ ó kù díẹ̀ àní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. wọ́n á wá rí i pé àwọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá níbikíbi. Ọlọ́run alààyè ó ti gbé wa dúró fún oṣù mẹ́ta yìí till end of time ni o, kò sí tó yẹ mọ́ kò sí tó yẹ tẹ́lẹ̀ o, kò sí tó yẹ láíláíláí tẹ́lẹ̀. ṣẹ́rù gba àwọn tán rò pé àwọn fẹ́ máa ṣe gìrìgìrì gàràgàrà yẹn àwọn bá wò. ṣẹ́rù oṣù mẹ́ta yìí Ọlọ́run ti ṣèyanu, ó ti dúró, gbogbo àgbáyé ti mọ̀ pátápátá. Olórí adelé wa, olórí oko bàbá wa, wọ́n ti fi ìwé ránṣẹ́ sí UN, gbogbo àwọn international bodies yẹn, oríṣiríṣi ìlú, láti introduce ara wọn pé àwọn olórí ìjọba ilẹ̀ Yorùbá o, Democratic Republic of the Yorùbá o, àwọn báyìí o, àwọn làwọn ẹ̀dẹ́ o, àwọn ti sọ káàkiri àgbáyé, wọ́n ti introduce yẹn káàkiri àgbáyé. Ẹ̀yin báwo à ń rìkọ́dì gbogbo nǹkan tẹ̀ ń ṣe, à ń rìkọ́dì gbogbo yẹn rádaràda tẹ̀ ń ṣe lórí encroachment, invasion, aggression, oppression, intimidation, fair tactics, gbogbo act of terrorism tẹ̀ ń ṣe, à ń rìkọ́dì fún yín. Gbogbo ẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́ to the smallest thing tẹ̀ ń ṣe. Ẹ̀yin gba fóònù àwọn èèyàn àbí ẹni ẹ̀ tán bá ní DIY nínú àbí ọ̀rọ̀ Yorùbá nation, ayé gbogbo yín ti bàjẹ́. Ayayayaya kábíyèsí Ọlọ́run. Bóyá lẹ mọ̀ túmọ̀ nǹkan tẹ̀ ń ṣe, bóyá lẹ mọ̀. Mo sọ fún yín sẹ́, ẹjọ́ tí ICC ò gbọ́ rí, ẹjọ́ tí ò dárí, ó máa gbọ́ lórí yín, ó dẹ̀ máa dá lórí yín. Mo lè assure yín gidi gan ni o. bó ṣe dá Fabiola. Mo lè assure yín pé gbogbo crime ten commit. ló bá ní sọ̀rọ̀ o. kò sí sọ́rí inú ẹ̀ máa ti dúpẹ́ ni. kò sí lọ lófòónù, ẹ máa san. Ọlọ́run. ẹ máa san, ẹ mú àwọn míì tẹ commit pàápàá. ṣe gbọ́. bóyá lẹ mọ̀ pàǹṣọ yín ní gidi, ẹ mọ àwọn míì tẹ commit already. ó wà ń bẹ àwọn mọ̀ọ́mọ̀ kójọ fún yín ẹni tẹ́ ẹ rò pé ẹ̀ halẹ̀ ẹ ti pa lẹ̀kùn ẹ pa náà ẹ pa àbí oríṣiríṣi Yorùbá ọ̀nà náà sọ. àwọn olè ń bá wí alórílẹ̀-èdè tọ́lọ́ ń gbé kalẹ̀ kalẹ̀ yín. fọ́nrán oyin parun sẹ́ẹ̀ àníyé sọ gòlẹ́ àti ikú dànù ni, odi Jẹ́ríkò yín wó dànù ni, ẹ̀yìn àti ta ni. Ọlọ́run ló ṣe léyìí kì í ṣe yan. Adákẹ́ àwọn òye mi tiẹ̀ mọ̀ọ́mọ̀ sọ fún ọ pé ẹjọ́ ẹ máa bá mi kójọ dáadáa because àfẹ́ tó jẹ́ pé bóyá tí ó bá dójú ẹ̀ wọ́n á sọ pé ẹ fún wọn ní 20 years ẹ fún wọn 10 years àìrọ̀ kámárì. ẹ̀wọ̀n agbére ni ìyá máa pa wọ́n. ẹ máa parun ṣọ́ọ̀kì àwa gbé yín lórí tẹ bá rò pé ẹ̀sùn sí nígbà tẹ bá máa fi jí ẹ̀kọ́ ara ṣe welcome to Guinea country. ẹ̀wọ̀n làwọn wà ní ìjọba ọ̀rọ̀ ṣèjọba wọ́n dẹ̀ ọ̀la fún yín fáìlì yín kẹ́ fi àsìkò kẹ́ fi kà á dáadáa. wọ́n kà fún wa náà. èyí tí ò bá yé yín ẹ jẹ́ káwọn gbọ́ fáìlì yín rèé tiwọ́ rèé. Ọlọ́run ọba àánú mi ní sọ jù bẹ́ẹ̀ lọ báyìí. Ẹ máa wòran ṣe é rìn yẹn ẹ lè rí ṣe o, ṣùgbọ́n act of terrorism tẹ̀ ń ṣe ìjìyà burúkú ló máa já sínú ayé yín. Ìjìyà burúkú ló máa já sínú ayé yín, ẹ lè pàdánù kẹ́ lè pòfo ní o. Ó dẹ̀ dùn mí ṣá pé kí ló wá dé tí gbogbo yín kí ló dé tẹ ya játijàti báyìí. Ṣé ẹ tiẹ̀ wá ní èèyàn gidi ní around yín ni? Kí ló ṣẹlẹ̀ gan-an? Kẹ máa ní èèyàn gidi rárá lẹ́gbẹ̀ẹ́ yín tó máa sòótọ́ fún yín, tó máa bá yín sọ̀rọ̀, tó máa gbé yín jókòó, tó máa fi nǹkan yé yín. Ayé yín bàjẹ́ gan o, orí yín burú gan ni. Irú ìgbésí ayé játijàti wo lẹ wá? Ayé tí ò fi tọrọ fún anybody ni. Ayé yín ò yàn rárá. Báwo lèèyàn ṣe máa wà tí ò ní ní èèyàn kan tó máa gbé jókòó, tó máa fi ọ̀nà bí tó ń lọ yẹn ọ̀nà parun ni o. Bí ti ẹ báyìí báyìí. Sẹ́gbẹ́ ayé náà gbẹ́lẹ̀ dúpẹ́ bá wí. Irú ọ̀dọ́ yìí
Oh God. Ṣé ẹ mọ̀ pé èyí tá ń tẹ̀lé Dúpẹ́ ni Dúpẹ́ ń bá wí bẹ̀ yẹn. Ó ní kéèyàn kó má ní ẹni re lẹ́gbẹ̀ẹ́ láti sọ fún wípé n tó ń ṣe yìí o kò parun ni o, ọ̀nà òfò ló ń rìn o, ọ̀nà téèyàn fi padà jẹ́ èèyàn ń lò ń rìn yìí o. Bí Fáráò ṣe tẹ̀rì sínú Òkun Pupa, ìgbésẹ̀ náà ló ń gbé yìí. Ṣé ẹgbẹ́ yìí tá ń tẹ̀lé Dúpẹ́ ni Dúpẹ́ ń bá wí? Psychologically ẹjẹ́ àjọ rò ta ni ń bá wí? Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ló ń bá wí náà. Because ó wò pé torí tòun bá tiẹ̀ wá burú, tóun ya ọ̀dẹ̀, tóun ya amukun mẹ́kọ, tóun ya dẹ̀dẹ̀rìn, ṣó yẹ kẹ́yìn tẹ́ ẹ tẹ̀lé òun náà yọ̀dẹ̀ ni kẹ́ ẹ má lè sọ pé Dúpẹ́ kò náà ní òun, kò ní Dúpẹ́ kò ní òun, kẹ́ ẹ ní Dúpẹ́ mélòó ni àwa ò la communicate tá a pè ọ́ o kó lẹ́ẹ̀mẹ́ta. Kẹ́ ẹ ní Dúpẹ́ tá a bá yẹ rẹ́kọ̀dù rẹ wò ó dàbí èpo ti lọ psychiatric hospital rí o. Tó o bá lọ psychiatric hospital ni ó ní jí ní ọ̀sán kò òru kan kó o níwọ̀n ti gborílẹ̀-èdè àti ẹ̀wà bọ́ ọ̀fà. Ọba wo ló fọ́ sí? Àwọn títí ń ṣèrìn àjò yìí kó o tó dé igun kí ló tò wọ́n sí? Ebí àwọn náà ló tún fún lépè yìí. Ṣé ẹni wá rí pé ó náà mọ̀ pé wọ́n ní òpònú mọ̀ pópònú lòun, bọ̀ ẹ̀yẹ attempt láti pè é lópònú yóò wá fagídí yọ. Ìlọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí o, ó ní wípé wọn ò ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tó lè máa pè wọ́n pé oko àánú lẹ̀ ń lọ yìí, oko tá a fi parun lẹ̀ ń lọ ìtawá ní bá wí. Ṣé Professor Banji Akintoye tó yẹ pé bàbá yẹn ò rò pé àwọn dàgbà wọ́n ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n, àbí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tó jẹ́ wípé kọ́mọ ọdún kan gẹ́ ọba sọ̀rọ̀ yọ gbọ́ lórí ọ̀rọ̀ ìrìn àjò tá a wà yìí. Àwa Dúpẹ́ ń bá wí, ń bára ẹ̀ wí, ń dọ́gbọ́n ń sí wọn létí, ń dọ́gbọ́n ń sí wọn ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé kán lè mọ̀ pé ó ti kó wọn ṣìnà o. ń kì í yín pé ẹ̀kú tówó tẹ́ ẹ dá, àwọn ó gbé receipt jáde. My question is this: owó tẹ̀ ń dá yẹn tẹ̀ ń fún Dúpẹ́ Onítìrí, is it naira, is it dollar or is it pounds? Orílẹ̀-èdè tẹ́ ẹ lẹ́ẹ̀ dá sílẹ̀, owó wo lẹ̀ ń ná? Àbọ̀dẹ̀ nìyẹn ni? Ṣé ẹ wá yòpònú ni? Ṣé ẹ yamoko mọ́ gàrí ni? Owó òlú wo lẹ̀ ń ná? Benin Republic ń ná sẹ́fà, Nàìjíríà ń ná náírà, European country ń ná dollars and pounds. Kí lẹ̀yin ń ná lórílẹ̀‐èdè Democratic Republic of Yorùbá rẹ tó ọlọ́ọ̀ dálẹ̀ pẹ̀lú àwọn òpònú tẹ́ ẹjọ́ gbìmọ̀ jókòó? Owó wo lẹ̀ ń ná? Níbo ni parliamentarian building yín wà? Àwọn ìgbìmọ̀ wo lẹ́jọ́ ń ṣèjọba? Dúpẹ́, don't think you are talking to fools. We are not fool. Mo ní mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Dúpẹ́ mọ́. Mo gbọ́ first note, inú wa ń run mí, inú yẹn ń run mí. Òpònú ọmọ ní òní wọ́n jòkó sórí òrùlé òun ò lọ́rọ̀ láti sọ. Àwa ẹ̀ sì sọmọ sàn tí kó pọ́npọ́ bá yá ẹ̀. Dúpẹ́ ń jòkó sórí òrùlé ni ó fẹ́ gbóhùn onílé. Èèyàn bíi Gani Adams ni wọ́n, ìrọ̀jọ́ ni wọ́n, ìkọ̀jọ́ ni wọ́n. Ahun ní rahun he, elórí ibú ní sọ̀rí aládàánú èèyàn. Ẹ máa gbọ́ lọ. Ó mà ṣe o, ó mà ṣe o. Ìgbà mi ó máa ń dùn mí pé IYP ṣé ó yẹ kí ọmọ Yorùbá kó máa ṣe rádaràda rédèrèdè ṣá? Ládùn oore tọ́lọ́ ṣe fọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ti lọ bá jèjì jẹ, ti bá jèjì mórí yín ti burú pa, kò burú. Ẹ̀yin náà wá imagine, quote that statement. Ṣó yẹ kọ́ ọmọ Yorùbá ó máa ṣe rédèrèdè ṣá? Ẹ̀yin ti lọ bá jèjì jẹ, ẹ ti lọ bá àjèjì mórí yín ti wá burú pa.
sẹ́ńtórí ẹ̀ pé nìyẹn ṣé leader ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn no tell me ẹ dá mi lóhùn. And this useless woman ó contest lábẹ́ SDP against Babatunde Raji Fashola as governor of Lagos State tó o bá win election yẹn gbà yẹn sọ́mọ̀ sọ gbogbo tó ń sọ yìí kí wá ló dé tó lówó gbá akitiyan yìí fún Mashood ká ṣe máa wo Abíọ́lá tó fi ranjú kalẹ̀ náà fi mú Mashood débi pé padà wá fi ilẹ̀ tó padà wá dèrò ọ̀run ayé ó mà ṣe o. burú fúnra yín lẹ pé o kò sí ní tẹ́ ẹ lè ṣe fún DIY o ó ti wà establish o ọlọ́run ló gbé jókòó ọlọ́run ni o lórí àpáta ayérayé ló wà o nínú ìmọ́lẹ̀ ọlọ́run alààyè ló wà o nínú àṣẹ ọlọ́run alààyè ló wà o kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ó dúró gidigba ó dúró dáadáa till end of time bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ò sí ní tẹ́ ẹ lè ṣe ọlọ́run ló ṣe kìí ṣe èèyàn agbára ọlọ́run ni kìí ṣe èèyàn kò sí bàbá ńlá kún tẹ́ ẹ lè ṣe ẹ̀yin àti tani ẹ̀yin báwo. Now the question is this: why is Dupe Onidiri forcing herself on Yorubas? Ẹ gbọ́dọ̀ tó sọ, are you want to govern us by force? Kò sí ní tá a lè ṣe, Ọlọ́run ló gbé kalẹ̀. Ṣé báwa tó o ní ọbẹ̀ ṣèjọba lé lórí? Àwa tó o lò torí wa gbé orílẹ̀-èdè kalẹ̀. Ṣé báwa náà lọ ń yàkàyàkà yìí? Ṣé bí Yorùbá náà ló ń gbé ṣépè yìí? Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ẹ̀ jókòó ní ṣe ẹ̀ rórí ni pẹ̀lú tóbìnrin ìwà tí ń wù. Olóògbé nǹkan kalẹ̀ nítorí ìran Yorùbá. Ọwọ́ àmúran Yorùbá yan wá ń yàkàyàkà wọn olórí wọn ti burú orí wọn ti ṣègbà orí wọn ti ṣàwo. Ṣé bẹ́ẹ̀ náà lọ fẹ́ ṣèjọba yẹn lé lórí? Definitely ó fẹ́ ṣèjọba lórí àwọn tó rí wọn ti burú. According to bó ṣe sọ, a jẹ́ pé ẹni orí rẹ̀ ti burú wọ́n náà nu. Ẹni orí rẹ̀ ti burú ò sì gbọ́dọ̀ ṣèjọba lẹ́ni orí rẹ̀ ti burú lórí. Àfi káwọ́ ẹni orí rẹ̀ pé tó ní làákàyè kó ṣèjọba lórí ẹni torí rẹ̀ ti burú kó lè fi làákàyè àtorí pípé tiẹ̀ orí dáadáa tiẹ̀ kó fi tó ti tàwọn tó ti burú ṣe. Do you see how Dupe Onidiri shot herself on the leg? Ṣé àti ní bó ṣe járáǹkì ara rẹ̀? Try to understand me. Ṣé àti bó ṣe kábàánà ara rẹ̀ gbòòrò ayé? Ọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sì ń tàbá ọ. Ó ti pè ìran Yorùbá ó lọ ń ṣe rádaràda olólórí ibú ni wọ́n fine and ó dẹ̀ lórílẹ̀‐èdè tó mú wá has come to stay fine so you want to govern over the people tó ti lórí wọn ti burú wọ́n ń ṣe rédèrèdè definitely ìwọ yẹn gẹ́gẹ́ orí tiẹ̀ náà ti dàrú orí ẹ̀ ti burú ó ti rédèrèdè. Such people should not be tolerated. Such person should not be tolerated to govern us or to lead us. Because orí gbogbo wa bàbá burú lọ ní tírù rẹ bá tún lọ síwájú wa lórí bí nínú nǹkan dáadáa. Àfi kẹ́ni orí rẹ̀ pé bí Professor Banji Akintoye Oloye Sunday Adisa ọmọ ADEYEMO kan kọ́ àwa tó sọ pé orí wa ò pé yẹn kan forí pípé tiwọn yẹn kan fi research orí tàwa tí ò pé. Ọba tán just simple ideology. ẹ jọra yín lójú o. Ṣé ń gbọ́? ẹ ti jọra yín lójú jù. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọra yín lójú débi pé ẹ mọ nǹkan tọ́lọ́run ṣe. Ẹ rí agbára Ọlọ́run nínú ìrìn àjò yìí. Níbi tẹ́ jọra yín lójú dé ni níbi tí ìparun yín dẹ̀ máa dé nìyẹn títí láì. Now ta ni ìparun rẹ̀ máa dé? Ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ló sọ. Ọlọ́run Yorùbá orí wọn ti dàrú orí wọn ti ṣe gbá kan o tó wá ní ìparun wọn máa dé. Ṣé àwa ọmọ Yorùbá tó ọbẹ̀ ṣe kínílé lórí níparun ó tó dé bá sẹ́rípẹ́ ní òfò ní Dupe Onidiri? Ẹni àdánù gbáà ní Dupe Onidiri. She's automatically suffering from psychiatric disorder. Because why tó máa bú ìran tó fẹ́ ṣèjọba lé lórí? Ìran tó ló ń jà fún tó wá bú wọn tó ń gbé wọn ṣépè pé wọ́n parun. Dupe orí ẹ ti dàrú o. Ẹ bá gbọ́ lọ. Láíláí tí ò yí padà.
ẹ̀yin rádaràdà òfò wọ̀nyí. ẹ gbọ́. láàárín oṣù mẹ́ta yìí náà pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ṣe ìyanu fún wa àti ní newspaper àní and broadcast yàtọ̀ sí àgbo àwọn mídíà wa tó ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n dúró yàtọ̀ sí wọn oríṣiríṣi láìpẹ́ yìí ẹ máa tó rí a máa launch website IYPDIY ó ga jù. ìyẹn ti fi hàn yín pé ibi Dúpẹ́ Onídìrí ti fẹ́ ṣèjọba ní kàyẹ́ orí wẹ́bsáìtì online paper ibi ó ti fẹ́ ṣe tiẹ̀ nìyẹn kọ̀ọ̀kan ìran Yorùbá ibi agbá ti rí Ọ̀nìrìṣà tá a bá ti rí Àwùjalẹ̀ tá a ti rí Aláké tá a ti rí Olúbàdàn tá a ti rí Ewì Àdó tá a ti rí Dèjì Àkúrẹ́ tá a ti rí Alára tá a ti rí Ajérò tá a ti rí Ọwọ́ Àrọ̀gọ́ Àga. kí ló wá kù? Dúpẹ́ dákọ̀ ọba kan tó lè fògùn rẹ̀ gbárí kò sí bẹ̀lẹ̀tàṣẹ́ ìjòyè a responsible person nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó lè sọ̀rọ̀ Dúpẹ́ Onídìrí ẹ bá mú bọ́ta kí wàá léèyàn ò ní máa wọ̀rọ̀ rẹ kó máa fi ẹ́ pa mìíndìn sí. I purposely play this voice record ó pọ̀ gan o màá dẹ̀ ló tán kì í ṣalẹ́ yìí cause ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ máa mú ìwọ ló ń sọ̀rọ̀ pé o fẹ́ gbàràn Yorùbá lẹ̀ ìwọ náà ló tó ń gbé wá ṣépè o fẹ́ sọ́kú lójijì ó tiẹ̀ sọ́kú. ó ga jù ẹ̀yin náà rí i pé ẹjọ́ àwọn ọ̀dọ́ wa Ọlọ́run kẹ́ wọn gidi agbárí pọ̀ Ọlọ́run àánú wọ́n ṣe iṣẹ́ ibi tọ́lọ̀ wá ṣe ìyanu dé ni pé tí n bá bá wọn sọ̀rọ̀ tí n bá pè wọ́n tí n bá ní báyìí ẹ jọ̀ọ́ kí n tó sọ délẹ̀ ibi tẹ́ máa mọ̀ pé Ọlọ́run lórí ìrìn àjò yìí o ṣe mọ̀ pé ó ti yé wọn tí wọ́n bá máa gbé jáde ẹ máa rò pé wọ́n wọnú nǹkan tí ẹ sọ yẹn ni níbi tẹ́ ti máa mọ̀ pé àlọ́ Ọlọ́run ló rìn ìrìn àjò ó dàbí ìgbà tó Ọlọ́run pé Moses ní pé kán lọ kọ́ Ọlọ́run júwe fún ìgbà tó máa sọ fáwọn tó máa ṣe ó ti yé wọn ó ti mọ̀ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ló rìn Ọlọ́run ṣe ìyanu o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbọ́ ìròyìn dáadáa ká dẹ̀ máa gbọ́ tosílò àwa báyìí ìgbà tán kọ́ ní òyìnbó yẹn ni a lè kà ṣe nígbà tó ti di ti Yorùbá Ọlọ́run ṣàánú àwọn ìbọn ṣe àpótá ẹlòmíì bá sọ òyìnbó ló ń tàbọn so àwa tá a gbọ́ Yorùbá jẹ́ rí pé àbíkọ́ Ọlọ́run ṣàánú àánà tó ń tàbọn lórí èdè wa a lè kà Ọlọ́run ló ní kán ṣe broadcast ìyẹn la máa fi ń gbọ́ kí iná kọ sínú ẹ̀ ó yẹ kí gbogbo á bẹ̀rẹ̀ sí ní kọ báyìí èdè wa ni o wọ́n fi ṣèkà fún wa ni o ó yẹ ká kọ dáadáa. ẹ bá ń bi Dúpẹ́ léèrè pé ṣé wọ́n lé ńlé ni bó lórí ibú ara ẹ̀ lọ́mọ Yorùbá lòun kí wá ló ṣe Dúpẹ́ tí ò fi gbédè Yorùbá kí ló ṣe Dúpẹ́ tí ò lè sọ Yorùbá fluently ó tó lọ rèé gbé adélé wá wọ́n wá ń kọ́ fún yàn lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbà téèyàn bá ń kọ́ abd. We don't need you people. You are useless people, useless set of people. We don't need you. We need people of high intellectual. People who really knows what they're doing. Not people who are suffering from psychiatric disorder. Not people who their brain is 500 meters behind. Kì í ṣe ní ọpọlọ rẹ̀ sún ẹ̀yìn. Dúpẹ́, we need better people. Igboho thinks in a normal way and seek advice from the left, from the right. We have a professor, emeritus professor. Ẹni gbogbo ẹgbẹ́ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire fọwọ́ sí pé òní leader wa. We have more than 1,000 organizations and associations of Yorubas. Wọ́n dẹ̀ gba Professor Banji Akintoye gẹ́gẹ́ bí aṣíwájú. Kí wá là ń wá kí? Dúpẹ́, ìwọ náà ti sọ ò lásọre lórí kọ́. Ò lásọre lórí kọ́ o. Ẹni ó bá ní làákàyè ò ní tẹ̀lé ọ Dúpẹ́. Ẹ jẹ́ ká máa gbọ́ dáadáa ẹni tó bá lè kà ẹ máa kà ẹ máa gbìyànjú ẹ láì báyìí láì bóyá ìdúró èmi báyìí sí mo lè rí láì méjì kan kà lẹ́yìn tó bá tún dọ̀la díẹ̀díẹ̀ ó dòun náà nìyẹn ẹ jẹ́ ká máa kà
ká máa gbọ́ ìròyìn yẹn dáadáa toró máa jẹ́ kí a mọ bó tún ṣe ń lọ ká dẹ̀ máa fetí sí àwọn tíìmù wa oríṣiríṣi nǹkan náà máa ń sọ ní nǹkan ọpọlọ dáadáa ní nǹkan ìgbésí ayé dáadáa ẹ jẹ́ ká máa gbọ́ wọn dáadáa ẹ jọ. despa ibi tí a ti máa ń mọ olórí gidi Saheed ọmọ bọ̀tá ó dedicate life ara ẹ̀ fóbìnrin rádaràdà yìí débi pé ó dèrò ọ̀run lẹ́nìí Saheed pè mí pé ṣé mo rí àwọn ti gborílẹ̀-èdè kíní kan àwo kan now lórí struggle Dúpẹ́ Onídìrí ìlọmọ bọ̀tá kúlé lórí torí mi lè sọ pé lórí struggle Yorùbá pẹ̀lú di àtàlàyé. Ọmọ bọ́tá believes in what Dúpẹ́ Onídìrí was doing. Ó dẹ̀ ṣe débi pókú sórí ẹ̀. So struggle Dúpẹ́ Onídìrí ní Saheed ọmọ bọ̀tá kúlé lórí. Ǹjẹ́ Dúpẹ́ Onídìrí sọ fi ìṣẹ́jú kan sọ̀rọ̀ nípa Saheed ọmọ bọ̀tá ṣaṣíwájú rere nìyẹn. You are useless. ìjọ ẹ jẹ́ ká máa wá time ká máa listen sáwọn èèyàn wa tó wà lórí 24/7 programs ẹ jọ ẹ jẹ́ ká máa gbọ́ Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú wa láìpẹ́ wẹ́bsáìtì tí màmá jáde ẹ̀yin náà máa rí i pé ó ga jù àwọn ọ̀dọ́ wa ń ṣe iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ gidi and àwọn IYP wa indigenous Yoruba people Ọlọ́run máa ti ṣèyanu fún wa ẹ jẹ́ a remain focus lórí nǹkan tó jẹ́ nǹkan tiwa fún orílẹ̀-èdè wa ẹ má jẹ́ àwo tàwọn tó ń jíwèrè ṣe ẹ lọ gba fóònù wọn ẹ lọ fún wọn lówó ẹ lọ gbé wọn ẹ lọ ṣe kinní kan káyé wọn fi bàjẹ́ sínú ẹ má wọrí ara yín lé wọn lórí ètò ni mo sọ fún yín Ọlọ́run ló ṣe lè kí ṣe èèyàn àwọn àti ta ni ẹ ṣáà ní sùúrù fún mi lẹ́nu àṣírí tí ẹ gbọ́ nípa àwọn oníranù rádaràda ẹ má gbọ́ dáadáa ẹ ní sùúrù fún mi mo fẹ́ kọ́kọ́ focus lórí ọ̀rọ̀ IYPDIY náà ká kọ́kọ́ sọ̀rọ̀ gidi kéèyàn má kọ́kọ́ gbé tàwọn oníranù dání ọ̀rọ̀ gidi ni ká kọ́kọ́ sọ Ọlọ́run ṣe ìyanu fún wa iṣẹ́ ń lọ àwọn ọ̀dọ́ wa ń ṣe àwọn adelé tí wa àwọn yóò ga jù Ọlọ́run tiẹ̀ ní kì í ṣe èèyàn wọ́n ń ṣe iṣẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé o ẹ kúṣẹ́ o Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ojú òní tì wá o ẹ jọ̀ọ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ má bínú mo rò pé bóyá yẹn. mi ní play lẹ́yìn lọ́mọ́ that will be my next show. àṣírí tó lòun fẹ́ tú bẹ́ẹ̀ ti gbọ́ rí ni wọ́n ń dáwó fún Professor Banji Akintoye wọ́n ń dáwó fọlọ́yè Sunday Igboho kẹ́lẹ́ kan àwo kan ṣẹ̀ṣẹ̀ máa sọ Dúpẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ṣẹ̀ṣẹ̀ máa sọ kì í ṣe àkọ́ta òkìtì rẹ rèé Dúpẹ́ tó ti ń sọ máa kádà play ẹ̀ nínú show mi àmọ́ gbogbo alábòsí ni ò ní jèrè Dúpẹ́ àdàbí tí Professor Banji Akintoye àtọlọ́yè Sunday Igboho bá lo inú méjì pẹ̀lú ẹ lókùn lónìí kẹsàn-án táwọn bá lò ó lórí ọ̀rọ̀ struggle yìí tó gbà ọ́ tọwọ́ tẹsẹ̀ pé kárìn ká pọ̀ yíyẹniyẹni tó wá sọ wọ́n di gbà wíwọ́ tó sọ wọ́n dẹni ìtayín lókùn bọ́bá má jẹ́ fọmọ rẹ rí àmọ́ ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní jíjàálẹ̀ èyí tí mo ti sọ yìí mo mọ̀ kó ti yé ọlọ́tẹ̀ ó dẹ̀ ti yé gbogbo àwọn amukunmọ́gàrí tó ń tẹ̀lé Dúpẹ́ Onídìrí onídọ̀tí òṣì kò níbi yẹn ká ti ń kó yín lọ jókòó àánú lọ àwọn tá a kọ́ ságodi wọn ò ní lọ́ọ̀yà bẹ̀lẹ̀ ń tà sí pé you are giving them money every month a sum of 500,000. I've done my research. I'm telling you this. Today is Thursday. Tílẹ̀ bá ti mọ́ dáadáa, I'm still visiting the prison. Ọlá pé wọn èé gbà ká ya fọ́tò ni. Ẹ bá láṣìírí Dúpẹ́.
tọ́lá níbi ẹ kó wọn sí wọn ń gbádùn bí ìranú ṣúgà gbogbo bẹ́ẹ̀ tí wọ́n máa bá yín rà rẹ̀ sì rágbára wo fún wọn àkáǹtì kan náà wọn iná lẹ́ ń fún lówó yẹn. I interrogated one of them ngbà mo lọ wo èèyàn kan ní prison nílẹ̀ Ìbàdàn òdúlàwà àìsà ìmọ̀fólókò ó kọ mi dá ọ̀nà rìn ó kọ bàbá tó bí mi lọ́mọ ó dànà rìn ọmọ ọba ni mí nílẹ̀ Ìbàdàn ibi tá a bá tẹ̀ ilẹ̀kùn tá a bá ṣí tí ò ṣí Ọlọ́run ọ̀fẹ́ àríṣí ni gbogbo òkò tó rọ yín ó já they are in prison Agodi ńláwọ Ìbàdàn pè lókè òjé wọ́n ń bẹ láràfà ń bẹ wọ́n bá mi sọ̀rọ̀ lóòótọ́ they are being brainwashed ẹ mọ̀ bí ìgbà tàbá lẹ́kọ̀ọ́ yàn sí maximum prison ìyà ń jẹun but ẹ jẹ́ á máa wò gbẹ́jọ́ bó ṣe ń lọ. Mo kí gbogbo ọmọ Yorùbá mo kí bàbá mi Professor Banji Akintoye lágbára lọ́wọ́ lọ́hùn àárò òrùn yín sásọ pẹ́ ẹ sọ́lẹ̀ pẹ́ bí tẹ́ ẹ fẹ́ kíran Yorùbá dé á débẹ̀ láyọ̀ pẹ̀lú àlàáfíà. Mo kádìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àkọ́tà lọ́ọ̀rì ilé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Àlàájà Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí bàbá Barrister Bísọ́lá fọwọ́lẹ́rẹ́ máa wò wọ́n léran á débi tá a fẹ́ dé gbogbo ọmọ Yorùbá pọ́nrọ́wọ́tá nílé lóko lẹ́yìn òde á débi tá a fẹ́ dé ẹrù tàbí àmọ́ èyí tí wọn ò ní gbé sọ́dẹ̀dẹ̀ yín ẹ ní pàdé olórí burúkú èèyàn bíi Dúpẹ́ Onídìrí àárínilóde àbèrè àárínilóde àbèrè àárínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá Omíyalé lèmi jẹ́ èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹmbẹ̀rẹ̀ bíi ìsàjà èmi lọ́mọ agbá kẹ́kẹ́ ogun mọ́sàn ọmọ agbá yàyà mọ́yà ìjọ ogun là ń rántí alágídí ọmọ Yorùbá nation no going back. I love you all and I will continue to love you. Please share. You are supporting me by sharing it. Bàbá ní ẹ fún wa lówó nìsín ọ̀pọ̀ èèyàn wọ́n tó ti ń tọrọ bárà kínní kan bẹ́ẹ̀ fún wa àkọ́. God bless you all. I love you all my mothers. All Yorùbá nation medias. True Yorùbá nation agitators mọ̀ ń sọ o ń sọ̀rọ̀ àwọn akótọ́bánú o àwọn tó dúró tán tòótọ́ tán sì ń ṣiṣẹ́ òótọ́ kì í ṣàwọn atúrọ́ tàbí èlùbọ́. Mo gbé ẹ̀yin warriors tẹ́ dúró tán mo kí yín. Yorùbá home based media all of you mo kí mo bàbá Èkìtì kí gbogbo yín mo wá kí àǹtí mi specially Lady K Mọ́rìmí I greet you specially. God bless you. I love you all. Yorùbá Nation anthem, please. Rise up for Yorùbá Nation anthem. I'm at the CC anthem wa. Mo ní ọmọ play yìí o. Tọ́. Wọ́n sì sí ẹ o. Wèrè. Wọ́n sì sí ẹ. Rise up for Yorùbá Nation anthem.
ìṣọ̀kan àti òmìnira. Iye jẹ́ ká máa lè bá tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ ògbàdìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Thank you. God bless you. Please share.